A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa. Lórí prógrámù kan tí a ṣe lánàá, ìyẹn ọjọ́ Monday, ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wà yìí. Ìpè pọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè wá. Àwọn tí ò lè pè wọ́n fi àtẹ̀jíṣẹ́ wọ́n fi ránṣẹ́ sí wa. Àwọn tí ò lè text wọ́n comment sí abẹ́ prógrámù yẹn. Inú wa dùn, ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé prógrámù yẹn kò ń ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ ni, àbí kí n sọ wípé àṣìṣe àmọ̀ọ́mọ̀ṣe ni. Ẹ jẹ́ kí n sọ báyẹn, àṣìṣe àmọ̀ọ́mọ̀ṣe ni. Àmọ̀ọ́mọ̀ṣe prógrámù yẹn báyẹn láti fi mọ̀ bóyá lótìtọ́ àti lódodo ẹ̀yin èèyàn ń wò wá, láti fi hàn bóyá lótìtọ́ àti lódodo ẹ̀yin èèyàn ń gbọ́ wa, láti fi mọ̀ pé ṣé àwọn èèyàn ń sọ̀rọ̀ wa nítumọ̀ sáwọn èèyàn, ṣé kànnì wa yìí ṣé ó rìn bá a ṣe lérò. Èròǹgbà wa tí a fi ṣe prógrámù yẹn bá a ṣe ṣe nìyẹn. Àwọn nǹkan tá a wá ń rí lẹ́yìn prógrámù yẹn àti àwọn nǹkan tá à ń gbọ́ ó fi hàn wípé ẹ̀ ń gbọ́ wa, ó fi hàn wípé ẹ̀ ń wò wá, ó fi hàn wípé ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì wa Otasansan TV. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa ni ẹ jẹ́ àwọn ń pe àwọn kan ní silence listeners, silence audience. Ó fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì yìí, silence audience ni ọ̀pọ̀ nínú yín. Ìtumọ̀ silence audience ó ní àwọn tí wọn kì í sọ̀rọ̀, tí wọn kì í comment, tí wọn kì í fi èrò tiwọn tàbí ìwòye tí wọ́n hàn lórí àwọn ètò tá a bá ṣe, ṣùgbọ́n wọ́n ń gbọ́ wa, wọ́n sì ń wò wá. Ìtumọ̀ silence audience nìyẹn. Torí pé a ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn program tá a máa ń ṣe, a kì í rí ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa, kí ẹ comment, kí ẹ fi èrò àti ìwòye tiyín sísàlẹ̀ program tá a bá ṣe láàyè comment. Ìdí nìyẹn tá a wá wò wípé ká ṣe experiment, àyẹ̀wò, examine kákan tí ẹ wò bóyá sẹ́yìn èèyàn ń wò wá, ṣé ń gbọ́ wa. Ìdí nìyẹn tá a fi ṣe prógrámù yẹn bá a ṣe ṣe yẹn. Mo wá fẹ́ mú àtúnṣe wá lórí prógrámù yẹn. Àwọn ibi táyẹn ti lérò pé àṣìṣe yẹn kì í ṣe àṣìṣe lọ́dọ̀ tiwa, ṣùgbọ́n àṣìṣe àmọ̀ọ́mọ̀ṣe ni. Láti fi mọ̀ wípé ṣé ẹ̀yin èèyàn ń wò wá, ṣé ń gbọ́ wa. A fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ ká mú àtúnṣe, àtúpalẹ̀ lórí àwọn aláàfin tó ti gorí àpèrè, lórí àwọn ọba tó ti gorí àpèrè aláàfin nílùú Ọ̀yọ́, ní Ọ̀yọ́ tuntun tá a wà yìí, ìyẹn Ọ̀yọ́ eléyìí tí à ń lò lọ yìí, Ọ̀yọ́ Àtìbà. Bẹ̀rẹ̀ láti orí Aláàfin Abíọ́dún Àtìbà. A mú wá fún yín títí dé orí Aláàfin tuntun tó wà nípẹ̀bí yìí, Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé. Àsìkò gbowó ni wọ́n jẹ, ọdún wo ni wọ́n bọ́ bẹ̀, báwo ni wọ́n ṣe lò gbà, ọdún mélòó ni wọ́n lò, àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé wo ló ṣẹlẹ̀ nígbà ayé ẹnìkọ̀ọ̀kan wọn lórí àlééfà gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ kí n mú wá fún yín, kájọ wò ó, kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Otasansan ó wà lórí YouTube, ẹ máa wò ó, ẹ sì rí pé Otasansan ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, wọ́n Otasansan yóò yẹ yín kalẹ̀ o. Gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tí
àṣẹ Aláàfin Abíọ́dún Àtìbà òun ló gorí oyè ló gorí ìtẹ́ Aláàfin gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ ní ọdún 1829 bẹ́ẹ̀ ni ó sì lò sáà títí di ọdún 1859. Tá a bá wá yọ 29 kúrò nínú 59 30 kọ́hún ọgbọ̀n ọdún tó túmọ̀ sí pé ọgbọ̀n ọdún ni ọba Aláàfin Abíọ́dún Àtìbà ló lò lórí ìtẹ́ ní àsìkò tiẹ̀. Lẹ́yìn tí ọba Aláàfin Abíọ́dún Àtìbà tó gbéṣẹ̀ ni Aláàfin Adélù Àtọbàtẹ́lẹ̀ ló gorí àpèrè Aláàfin ní ọdún 1859 ó sì lò sáà títí di ọdún 1876. Tá a bá yọ 76 tá a bá yọ 59 kúrò nínú 76 ó kù 17 years tó túmọ̀ sí pé ọdún mẹ́tàdínlógún ni Aláàfin Adélù ló lò lórí àpèrè Aláàfin. Lẹ́yìn tí Aláàfin Adélù Àtọbàtẹ́lẹ̀ tó gbéṣẹ̀ ni Aláàfin Adéyẹmí Alówólódù àkọ́kọ́ òun ló bọ́ sórí àlééfà gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ ó sì bọ́ bẹ̀ ní ọdún 1876 ó lò sáà títí di ọdún 1905. Ó túmọ̀ sí pé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni Aláàfin Alówólódù Adéyẹmí kìíní ló lò lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin ìlú Ọ̀yọ́. Lẹ́yìn tí Aláàfin Adéyẹmí Alówólódù Adéyẹmí kìíní tó kù lórí àlééfà tó gbéṣẹ̀ ni Aláàfin Láwàní Agogojà ni ó bọ́ sórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin kẹrin ní Ọ̀yọ́ tuntun. Ó sì bọ́ síbẹ̀ ní ọdún 1905 ó lò sáà títí di ọdún 1911 tó túmọ̀ sí pé ọdún mẹ́fà ni Aláàfin Láwàní Agogojà ló lò lórí àlééfà gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Ó sì ní Aláàfin kẹrin ní Ọ̀yọ́ tuntun tá a wà yìí. Lẹ́yìn tí Láwàní Agogojà tó gbéṣẹ̀ ni Aláàfin Ṣíyànbọ́lá Ọládìgbòlù first ló bọ́ sórí àlééfà ní ọdún 1911 ó sì kúrò ńbẹ̀ ní ọdún 1944 tó túmọ̀ sí pé ọdún mẹ́tàléníọgbọ̀n 33 years ni Aláàfin Ṣíyànbọ́lá Ládìgbòlù ló lò lórí àlééfà Ládìgbòlù àkọ́kọ́ pẹ̀lú eléyìí tí àwárí yìí o. Lẹ́yìn tí Aláàfin Ṣíyànbọ́lá Ọládìgbòlù tí ó gbéṣẹ̀ ní ọdún 1944 ọdún 1945 ni Aláàfin Adéníran Adéyẹmí second ló bọ́ sórí àlééfà 1945 gẹ́gẹ́ bí Aláàfin ìkẹfà ní Ọ̀yọ́ tuntun tá a wà yìí. Ó sì lò sáà títí di ọdún 1956. Lórí ọ̀rọ̀ ọba Adéníran Aláàfin Adéníran Adéyẹmí kejì yẹn wàhálà awuyewuye kan wáyé láàrin òun àti ìjọba nígbà náà tí ó fà á tí wọ́n fi lé kúrò nílùú pé kó fi orí àpèrè Aláàfin sílẹ̀ tó fi kúrò nílùú lọ sílùú Èkó nígbà náà. Ìgbà tó wá fi orí àpèrè Aláàfin sílẹ̀ ní ọdún 1956 ó ní ìjọba àgbà náà àti àwọn afọbajẹ nígbà náà ni wọ́n bá ní kí Bello Gbádégẹṣin kó máa bọ̀ lórí àpèrè
oníṣìṣẹ́ gẹ́gẹ́ bí Aláàfin ní ìlú Ọ̀yọ́ títí di ọdún 1968 látọdún 1956 ọdún 12 ni Aláàfin Bello Gbádégẹṣin Ọládìgbòlù ló lò lórí àlééfà gẹ́gẹ́ bí Ọládìgbòlù kejì gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà. Ìgbà tí ọba Bello Gbádégẹṣin Ládìgbòlù kejì tí bàbá wàjà tó gbéṣẹ̀ ni àyè bá ṣí sílẹ̀ fún ẹlòmíín láti bọ́ sí orí àpèrè Aláàfin, ìyẹn nínú igun ọba tí wọ́n lé kúrò lórí àpèrè, ìyẹn ọba Adéníran, Aláàfin Adéníran Adéyẹmí kejì. Awuyewuye wáyé lórí ta ní ó bọ́bẹ̀ ta ní ò ní bọ́bẹ̀, ta ló tọ́ sí ta ní ò tọ́ sí, ta lá lò ta lá lò. Láti ọdún 1968 títí di ọdún 1970 kó tó wá di wípé ọba Aláàfin Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta ó wá bọ́ sórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ ní ọdún 1970 December 5 ọjọ́ 5 oṣù kejìlá ọdún 1970 ni Aláàfin Adéyẹmí kẹta, ìyẹn Lámídì Adéyẹmí kẹta ló bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí Aláàfin fúnlú Ọ̀yọ́. Ó sì lò sáà títí di ọdún 2022, ìyẹn inú oṣù kẹrin ọdún 2022, tó túmọ̀ sí wípé ọdún méjì lé ní 52 years ni Aláàfin Lámídì Adéyẹmí kẹta ló lò lórí àga lórí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́. Ta ní ó bọ́bẹ̀ ta ní ò bọ́bẹ̀ gbà tí Aláàfin Adéyẹmí gbéṣẹ́ Adéyẹmí kẹta, awuyewuye ta ló tọ́ sí ta ní ò tọ́ sí, ta ní ó bọ́bẹ̀ ta ní ò bọ́bẹ̀ ni ó jẹ́ kí ìyìn Aláàfin tuntun ó jẹ́ kó pẹ́, ó jẹ́ kó di ọdún 2025 kó tó wá di wípé gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kó tó di pé ó wá kéde orúkọ ọmọọba Abímbọ́lá Akeem Ọwádé gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sórí àpèrè Aláàfin. Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé òun á ní Aláàfin kẹsàn-án ní Ọ̀yọ́ tuntun tá a wà yìí, Ọ̀yọ́ tòní, tó túmọ̀ sí pé ọba mẹ́sàn-án ni ó ti jẹ ní Ọ̀yọ́ tuntun tá a wà yìí. Kọ́ba Èdùmàrè kó jẹ́ kí ọba Abímbọ́lá Akeem Ọwádé, Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé, kó jẹ́ kó pẹ́ lórí àlééfà, kó jẹ́ kẹ́mi àbá ogun, kí àsìkò wọn kó sì tù tẹrú tọmọ lára, kó jẹ́ kí ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, àgbáláyé kó jẹ́ ká mọ àsìkò ọba Abímbọ́lá Akeem Ọwádé, Aláàfin tìlú Ọ̀yọ́, kó jẹ́ ká mọ̀ sí rere. Bí ó ṣe jẹ́ òun náà ni ẹgbọ́ ta ti mú wá fún yín yẹn. Eléyìí tá a mú wá yìí, ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé bó ṣe rí náà la ṣe mú wá fún yín yẹn. A consult àwọn ìwé ìtàn lóríṣiríṣi, a ṣèwádìí dé ibi ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn oníròyìn, àwọn oníṣẹ́ ìwádìí tí wọ́n ti ṣe fún ọba tó gbéṣẹ́, Aláàfin tó gbéṣẹ́, ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta. Àkójọpọ̀ àwọn ìwé ìtàn lóríṣiríṣi àti ìfọ̀rọ̀wérọ̀ láti ẹnu ọba kábíyèsí Aláàfin Adéyẹmí kẹta ó ní àpapọ̀ àbọ̀ ìwádìí wa ìlàwà mú wá fún yín tí ẹ̀yin náà ti gbọ́ tẹ̀ ti rí yẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.
ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tí mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa program tá a ṣe lọ àti eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ ń ṣe yìí ò ní wípé a fẹ́ kẹ́ ẹ máa bá ní dá sí àwọn program tá a bá ń ṣe, a fẹ́ kẹ́ ẹ máa bá ní comment, a fẹ́ kẹ́ ẹ máa bá ní share rẹ̀, a fẹ́ kẹ́ ẹ máa bá ní like àwọn programs tá a bá ti mú wá fún yín lórí ìkànnì yìí kó lè máa jẹ́ bí ìwúrí fún wa, ká lè máa tẹ̀síwájú, kó lè máa fún wa ní okun àtagbára láti máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe. Ẹ ṣé, a dúpẹ́, àmọ́ rírì yín.